mi máa rè o Jàmú Ànábì lèmi jẹ́ o èmi ni Jàmú Ànábì o bàbá sí Ronaldo o bàbá Messi Jàmú Ànábì o bàbá o ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin brothers mi ẹ̀yin sisters mi ó kí yín o so àti ẹ̀kú òǹgbẹ ẹ̀rọ rasan so àkú òǹgbẹ Jàmú Ànábì náà ni ọmọ yín ló ń kí ilé lóko ọjọ́ ti pẹ́ o àyíwá làwọn Yorùbá yìí máa ń sọ pé wọ́n máa ní ilẹ̀ ti ta sí ó ti pẹ́ gan mo rántí pé iṣẹ́ yìí ọlá pé àtètè mú bí iṣẹ́ àti kékeré mi ni mi ti ní ẹ̀bùn à ń kọrin but ìgbà yẹn tá wà nílé kéwú èmi ni máa ń lead ṣùgbọ́n náà láì gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ nígbà yẹn àti ìgbà yẹn ni mo ti ń discover talent yẹn bọ̀ so tó jẹ́ pé gbogbo bí ta bá lọ wọ́n máa tọ́ bí kí n kọrin ìgbà tó dẹ̀ padà yá a padà yí sí a máa ń fi awọ ṣe ìlù tó jẹ́ pé a máa ń ṣe dólẹ̀dólẹ̀ kiri èmi àtàwọn gúúsù mi gbogbo a máa bẹ̀rẹ̀ sí ní ṣe dólẹ̀dólẹ̀ so nígbà yẹn tá bá ti fẹ́ kọrin tá fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn èmi ni mo ní sharp voice tí máa lead so níbi ibẹ̀ ni àwọn discovery yẹn ti ń bẹ̀rẹ̀ ìgbà tó padà yá la decide pé àti ẹ̀ gbanisẹ́ àti ẹ̀ fi kọrin ọjọ́ first time tá máa kọ́kọ́ kọrin I could remember àwa tá kọrin jọ yẹn a tó 15 torí tẹ́lẹ̀ bá ti kọrin ìṣẹ́jú 5 ohun ẹ̀ máa há títọ̀ òun náà bá kọrin ohun ilé náà máa há tẹ́lẹ̀ bá kọrin ohun ẹ̀ há èmi náà kọrin jọ yẹn ohun tèmi náà ó wá gbogbo àtó padà yà náà wò pé Jamiu ó kọ́kàn lèmi fi yàtọ̀ láwùjọ gbogbo àwọn adájọ́ ń kọrin yẹn ni pé èmi máa ń lè tó orin pọ̀ ìgbé máa mú máa dàpọ̀ mọ́ B máa ń dàpọ̀ mọ́ C so creativity mi yẹn ló jẹ́ kàn wò pé ẹ jẹ́ ká jẹ́ kí Mr. Jàmú Ànábì Fuji Commander kàn máa kọ so àwọn ìgbà yẹn bọ̀ ìgbà tí mo lè sọ pé àgbà orin àgbà stage àgbà irinṣẹ́ àkọ́kọ́ fi kọrin that was nígbà tí kó tó di pé Rẹ̀mí Àlùkò ṣe rẹ́kọ̀dù gbogbo àwọn máṣí fọmọ ka before gbà yẹn let's say 98 97 98 so mo lè rántí gbà yẹn because gbogbo ìgbà tí Rẹ̀mí Àlùkò ń trend gan yẹn tí wọ́n ń trend gan gbà yẹn that was year 99 wọ́n jáde pẹ̀lú full force gbà yẹn so mo lè rántí pé gbogbo gbà yẹn àwa gan wa ti ń gba irinṣẹ́ dáadáa tí wọ́n ti ń kọrin so ìgbà yẹn ni mo lè sọ let's say 97 98. mo ti ṣe album tí mo lè ṣe mo ti ṣe album méjì 2020 ni first album mi ló jáde so bọ̀dá Rẹ̀mí Àlùkò gan sẹ́yìn náà bá mi launch ẹ̀ nígbà yẹn so ní December 2020 so second album mi tó yẹ̀ṣẹ̀ jáde Fuji Commander tó yẹ̀ṣẹ̀ jáde Commander Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá mi àwọn náà bá mi launch ẹ̀ so a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó dẹ̀ jáde London Ria Entertainment so nínú àwọn album yẹn mo ti kọ àwọn orin kọ̀ọ̀kan so ẹ mọ̀ fún ẹ̀yin tẹ́tù tí mọ̀ ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́ mi pé Jàmú Ànábì mo dé pẹ̀lú orin àdídùn agbẹ́dẹ́gbẹ́yọ̀ ní mi lágbo lé léré orin tí wọn ò bá kọ ayé máa ṣàpérò sí wọ́n ti mọ̀ mi yàtọ̀ sáwọn olórin wẹ́wẹ́ o ìgbé ńláńlá ní jábọ́ lẹ́nu màlúù níbi kápẹ́lẹ̀ ìjìnlẹ̀ wọn rí pé mi làgbà o ni mo ṣe jẹ́ Commander làgbólé léré so ìyẹn ló bí títí Commander yẹn so mo ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn ni so ẹ̀yin dáàdì mi wíwú fún àǹfààní àwọn àtàtù tí gbọ́ orin yẹn gbogbo wà ní gbogbo platform ẹjọ́ ń tọrọ lọ́n ẹ ṣàṣàánú mi ẹ bá mi lọ stream ẹ tẹ́ bá ti search Jàmú Ànábì ẹ máa bá ń bẹ̀ London Ria Entertainment so bí yẹn ṣe lọ nìyẹn sà. Inspiration fún mi ó jẹ́ inspiration fún mi tó yẹ pé mo máa ń wò pé ẹni yìí láti jíǹjí ayé mi ó jẹ́ kí first record tó máa kọ́kọ́ jáde báyìí tó jáde gidi kọ ó ní Alhaji Wasiu Alabi Pasuma Ọdẹ́tọ́lá kọ́lọ́ba mi yọ́nú sí wọn kọ́lọ́run jẹ́ kó túbọ̀ dàgbà wọ́n má dàgbà nínú ìṣẹ́ wọ́n má dàgbà nínú ìyà so ayé ìgbà yẹn anywhere tó bá dé wà kó máa gbọ́ recognition tó bá ń gbọ́ jìnnìjìnnì bàbá wá sí látú
tó dẹ̀ tún gbọ́ jìnnìjìnnì bàbá bá àgàtù ìyá ò ní pẹ́pẹ́ sá lọ ó ní alálàbí máa ló gbó òde òjò òwúrọ̀ òjò wẹ́líwẹ́lí gẹ́wà bá mi jó Pasuma o gẹ́wà bá mi jó Pasuma o Pasuma o. So àwọn orin táwa máa ń gbọ́ ni àwọn orin táwa tàfi lajú nìyẹn tí mo máa ń gbọ́ gbà tó ti yá tó di choices kùlù ṣe ìfání ilá aláwùn báàgì láyàmútù àbádán láyàmútù àbádán kùlù ṣe ìfání gbogbo nǹkan ló máa ń tọ́lú wa ní nǹkan ní òkun gbogbo nǹkan ló máa ń tọ́lú wa ní nǹkan ní òkun kò sì ní kú láéláé títí ni yóò sì máa bẹ. So àwọn orin tá fi ń lajú bọ̀ nìyẹn wá ló tún yá láyé ni wọ́n tún yí sí ọ̀rọ̀bọ̀ gíbọ̀ ibẹ̀ yẹn ni gbogbo nǹkan ti láti recognition yẹn ni mo ti ń gbọ́. So ọ̀rọ̀bọ̀ gíbọ̀ látún mú wọ fújì for example àti mú reggae wo adẹ̀ tí fi ṣájẹ́kún mórí wọn tó ń gbọ́ kò yá bá mi bá wọn ẹlùlùkẹ́ ajá tó Pasuma o ó yá kẹlùlùkẹ́ ajá tó pa ẹ̀ṣá mọ̀ bí yẹn bó ṣe èèyàn tó jẹ́ inspiration mi nìyẹn. Ẹ mọ̀ kò sẹ́ni tí ó lè kọrin kò síyàn náà even ìyá aláta tó ń tata ìyá lọ́jà babalájé kò sẹ́ni tí kò lè kọrin ṣùgbọ́n tó bá ti lè understand gbé orin báyìí náà ṣe kọ́ àwọn náà máa kọ orin. But àwọn observation kan wà tèmi tí mo observe tó máa ń jẹ́ kí eléré stand out tí mo dẹ̀ rí pé mo try àti wò dáadáa lára àwọn tó jẹ́ àwọn aṣíwájú wa yẹn bí a kì í mú látòrí bàbá wa Síkírù Àyìndé Barrister gbé tó bá ń gbọ́ Barrister wàá mọ̀ even kan máa play ẹnu mọ́tò kan máa play kó má sí níbi tí wọ́n ti ń play sound yẹn kó ń gbọ́ voice yẹn wàá ti mọ̀ pé Barrister lélẹ̀ tó ń play tó fi mọ́ bàbá wa General Kọ́láwọlé Àyìnlá Kollington tó fi dọ́dọ̀ bàbá wa K1 the ultimate Wasiu Àyìndé tó dẹ̀ fi dọ́dọ̀ aṣíwájú mi náà ọ̀gá mi Alhaji Wasiu Alabi Pasuma tó bá ti ń gbọ́ sound wọn wàá ti mọ̀ pé Paso ló ń kọrin even tó bá kọ orin olórin pẹ̀lú voice wọn wàá ti mọ̀ pé Paso ló ń kọrin. So tó fi dọ́dọ̀ ọ̀gá wa Saheed Òṣùpá Alhaji Saheed Òṣùpá Alhaji Alao Sule Alao Malaika Alhaji Sulaimon Adio Atawẹ́wẹ́ tó fi dọ́dọ̀ àwọn ọ̀gá Rẹ̀mí Àlùkù Alhaji Tọ́pẹ́ Nọ́tíkà tó bá ti gbọ́ sound wọn wàá ti mọ̀ pé àwọn náà ń kọrin. So mo dẹ̀ rí pé kò sí nǹkan tó máa ń jẹ́ gẹ́lẹ́ stand out ju pé kò sẹ́ni tó máa sọ pé kọrin bí òòlì tí ò ní kọrin ohun yìí náà ni. So mo wá try àti gbìyànjú gbà èmi náà mi ìfẹ́ kí n máa kọrin wọ́n wá sọ pé Jamiu yẹn ń kọrin bí ẹnìkan tó tọ́ Alhaji Wasiu Alabi Pasuma àwọn ni mo tẹ̀lé o àwọn náà aṣíwájú mi àmọ́ èmi náà try àti build voice mi lọ́tọ̀ tó jẹ́ pé tí bá fẹ́ kọrin wọn àyè yẹn ọ̀tọ̀ bọ́ gbé bá mo fẹ́ kọrin èmi fúnra mi. So mo fẹ́ káwọn èèyàn máa mọ̀ pé Jàmọ́ Ànábì òun ló ń kọrin yìí. So ohun náà ni nǹkan tí mo lè fi sọ pé bí mo different sí àwọn tí wọ́n jẹ́ generation mi tajọ́ ń bọ̀. Rejection tí mo ti face lẹ́nu iṣẹ́ Fuji music mi ó pọ̀ gan àmọ́ Yorùbá máa ń pòwe kan pé nínú ẹ̀gbin òun ni ọlá máa ń gbé òun ló jẹ́ kí n di ọkàn mi mú ṣinṣinṣin láti jíǹde ayé mi gbé gbogbo nǹkan yóò téèyàn bá fẹ́ achieve láyé yìí èèyàn máa pàdé ẹ̀gbin níbi bẹ̀ ẹ understand. So mo lè rántí kí n fi nǹkan kan ṣàkàwé mo lè rántí ìgbà kan nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ orin yìí tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú ní pé èmi náà fẹ́ mú ní iṣẹ́ ní 97 98 tí mo sọ fún yín yẹn tó fi wọ 99. So nígbà yẹn tí bá ti gba níṣẹ́ èmi náà ni màá lọ kó pẹ̀lú ọmọlanke ẹ̀jẹ̀ ratan. So lábẹ́ pé mo ti kó tán yẹn mo ṣẹ̀ tún máa fọ ẹsẹ̀ mi mo máa gbéra lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ bí àwọn fans torí gbà wá àti ìnáwó èèyàn tó accept wa àti ìnáwó èèyàn tó gbé wa sí orí ní ìgbà yẹn.
bí a jamanu anosago jamanu kò tí ṣẹlẹ̀ ńgbà yẹn mo máa lọ ń bá àwọn èèyàn nínú ilé ni ọmọlúwàbí ni mo fi ń lọ ń gbé àwọn èèyàn mo jẹ́ pé bá pòní tí mo fẹ́ kọ́ fún wọn náà ni wọ́n gbọ́ rí nígbà yẹn àmọ́ kàn lọ́jọ́ kan tó jẹ́ kí mo lọ bá ẹ̀gbọ́n kan mo fẹ́ kàn wá sí show mi náà ìyàwó wọn fi mí pegi kò sí nǹkan tí ìyàwó wọn tí ò sọ sí wa tán even ó sọ̀rọ̀ sí mi débi pé iṣẹ́ orin yìí ṣé yẹ kí wọ́n máa kọrin ó mọ́ ní kọ́kọ́ kọ́ ó jẹ́ gidi kan bọ̀tà dúpẹ́ lọ́jọ́ èní gbé ẹgbẹ́ yẹn náà ló ń padà ń dọ́là tó ń di ọlá díẹ̀ fún wa báyìí Ọlọ́run jẹ́ káwa náà túbọ̀ tẹ̀síwájú sí. tí bá kọrin fújì tí bá kọrin fọdọ́ nígbà tí mo wà ní kékeré mi mo mọ bọ́ gba afá ló dẹ̀ tọ́ mi dàgbà so nǹkan tí mo máa ń jírí ẹ mọ̀ pé nǹkan tọ́mọdé bá ń jírí òun ló máa wà nínú làákàyè nǹkan tí máa ń jírí jù ni pé tó bá ti jí màá ṣiṣẹ́ ilé tó bá ti ṣiṣẹ́ ilé yẹn tán màá lọ skul lẹ́yìn tó bá ti lọ skul tó bá ti láti skul màá lọ gbá bọ̀ tó bá gbá bọ̀ tán àbí ọjọ́ tí ilé kí ó bá wà àní rí bọ̀ gbà so nǹkan méjì náà ló pọ̀ jù nínú làákàyè mi gbà yẹn kí n lọ lé kéwú kí n lè gbá bọ̀ kí n lọ lé kéwú kí n lọ skul kí n lè gbá bọ̀ so mo lè sọ pé bí a ti bá tó bá gbé Ọlọ́run fi iṣẹ́ orin yìí kò fún mi lẹ́bùn orin torí èèyàn tí mo gbé pẹ̀lú àfa wọn mú àfa yẹn ní iṣẹ́ gidi ni o tèmi náà ti máa ń gbé láwọn nígbà yẹn ni o tó jẹ́ pé ẹ̀rọ ìdáná so mo lè sọ pé bí iṣẹ́ àfa yẹn ni màmá ṣe so àbí bí a kì í máa gbábọ̀ either of the two a dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá gbogbo ẹ̀yin dáàdì mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin brothers mi ẹ̀yin sisters mi so mo kí yín so ẹ ṣé gan ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá náà kò ní di gbogbo owó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń stream orin wa tẹ́ fi ń ṣe gbá tẹ́ fi ń support gbogbo ọ̀nà tẹ́ ń gbà support wa agbára Ọlọ́run ní jẹ́ kí àpò yín kò ní gbẹ agbára Ọlọ́run a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tí wọ́n ń gbé wa ní arugẹ yìí náà tí wọ́n fẹ́ kí entertainment tí wọ́n fẹ́ kó perish tí wọ́n fẹ́ kó parẹ́ so iléeṣẹ́ Ria Entertainment wọ́n jẹ́ promoter àti tiwa so service and logistics so a dúpẹ́ lọ́wọ́ yín so iléeṣẹ́ náà kò ní ṣe kíni kò ní jóná so àwa náà ta dẹ̀ ń kọrin náà àlékún àlùbáríkà Ọlọ́run àbá fi sí iṣẹ́ tá à ń ṣe kíni tá à ń ṣe àti gbogbo àwọn olólùfẹ́ wa. orí mi ti sùn mí débi re ẹsẹ̀ mi ti gbé mi débẹ̀ ibi re tí mo wí ní Ria Entertainment and Logistics Services abúlé Ẹ̀gbá ni wọ́n wà o lábẹ́ olórí iléeṣẹ́ olùgbàyè wá sí òun owó bàbá Rihanna ọkọ̀ Yétúndé ọ̀gá Chinedu kọ̀ǹpútà o ayọ̀ aṣáájú ọ̀dọ́ gbogbo abúlé Ẹ̀gbá pẹ̀lú Táwọ̀ Authority Wálé bàbá ọ̀dọ́ pẹ̀lú Playboy Mọ́sùrù ayé sáyìdì lẹ́gẹ́ bọ́ksá òkèrè Elisa Mata èèyàn ní owó ọkọ̀ sáfíà bàbá Ronaldo bá ń tọ́jú bàbá ọjà gbogbo Liadi pẹ̀lú sáyìdì ọ̀sọ́ ọlọ́wọ́ táwọn ló lè mọ mọ́pọ̀ bí ọlọ́wọ́n kò wá mi kò sí abẹ́gbọ́ ọjà wọn náà wí ta ló lè mọ mọ́pọ̀ bí ọlọ́wọ́n kò wá mi kò sí tó bá jẹ́ ti good music ká gbé lórí jáde ká discover talent wọ́n gbé lórí náà ká èrò Ria Entertainment ló lè ṣe ọ̀gá lólùgbàyè wá sí ọkọ̀ Yétúndé ẹ̀ ṣáà mọ̀.